عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. نعم. Kushana. الحمد لله. Allah foundation. اللهم آمين. Allah sallallahu صلى alaihi الله عليه wasallam. وسلم. Kushe takuntakun. الحمد لله. Ọlọ́run wọlá ìgbìyànjú Mọ̀lánà Sheikh Adam رحمه الله ní تعالى. àwọn kan tí wọ́n ń gbìyànjú láti dàrú والله àti láti dàrú. والله. Èrè ò ní máa ṣe nǹkan báyìí. Ọ̀tá yẹn pọ̀ gan. والله Wàláhì làbí. والله والله. Èyí ṣe èyí bá ń sọ yìí jísù kan ni nínú àwọn الله nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn. الله أكبر. Because ní tó ṣẹlẹ̀ yẹn wọ́n fẹ́ kí ẹ̀sìn ọ̀tá babalágídí wọ́n fẹ́ kó yọ káàkiri ayé rẹ̀. سبحان الله. Àmọ́ Ọlọ́run ó pọ́n wọn lé gan. الحمد لله. Ó jẹ́ pé ó fi hàn wọ́n pé Ọlọ́run gan làwọn gan. Because ìjọ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yẹn tó ń pààrà ara wọn. bẹ́ẹ̀ni. Àwọn ọ̀tá wọn rí ìṣẹ̀lẹ̀ ìjọ yẹn wọn rí gbé. So wọ́n ṣáà ń wá nǹkan kan. Because ìjọ tí wọ́n lọ sí Àbújá nǹkan kan ṣẹlẹ̀. Because wọ́n penetrate káàkiri Ọlọ́run ló ní kí wọ́n kúrò lábújá gẹ́gẹ́ bí àwọn àwọn àbùsọ́mọ́bì ṣe sọ yẹn. Ọlọ́run ló ní kí wọ́n kúrò ńlọrin. Ọlọ́run ló ní kí wọ́n kúrò kán gbé wọn kúrò ńlọrin lọ Àbújá. Allahu Akbar. Kò bá ìṣẹ̀lẹ̀ yẹn kò bá worst. Nígbà tá a fa sọ ìbátan wọnú pléènì làlàáfíà yẹn dé. Ìgbà tó fẹ́ wọ pléènì báyìí wọ́n ló fẹ́ dìde rè fúnra wọn gan. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Àhámù àti àbọ̀mù àdá ọ̀tá. Ní ọ̀tá tó tóbi jù. Wọ́n pọ̀ nù lọ́rin ẹ̀yẹ. Subhanallah. Wọ́n pọ̀ nù lọ́rin ẹ̀yẹ. Because níjọ́ tí wọ́n gbé wọn lọ sí airport lọ́rin kankan ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni ilé ìṣojú èmi ìjẹun tí n bá rí wọ́n ń jẹ́rọ ni mo pa wala'natullahi 'ala al-kadhibin. Professor Hamza lè jẹ́rìí sí. Professor Hamza wọ́n lè jẹ́rìí sí. Bí wọ́n ṣe ń gbé bàbá bọ̀ kódà àwọn PA wọn àmọ́ kankan. Wọ́n ti àwọn kan ní ọmọ ẹgbẹ́ jẹ́ àmọ́ àwọn kan nínú àwọn ọ̀tá yẹn wọ́n ti fún ìkan nínú àwọn nọ́ọ̀sì yẹn lówó kí wọ́n máa ya fídíò bàbá. Bẹ́ẹ̀ni bọ́n ṣe ń sọ yìí bẹ́ẹ̀ni bọ́n ṣe ń gbé wọn bẹ́ẹ̀ wọ́n ń yà wọ́n bọ́n ṣe bí wọ́n ṣe sórí bẹ́ẹ̀dì tí wọ́n gbé wọn sí. Sórí stretchers ẹ̀. Nínú ambulance. Bẹ́ẹ̀ni nínú ambulance. Kí ni ẹ fi yẹn ṣe? Ẹni yẹn bá ṣe báwọn kan náà ni wọ́n rọ pé ìyá fún wa kán lè máa gbé káàkiri social media. Ok. Àwọn kan lè àwọn ọ̀tá kan lè. Láìláìlá. Àmọ́ Ọlọ́run èmi ò sínú mọ́tò yẹn o ṣùgbọ́n náà tó fẹ́ tú náà àṣírí ẹ̀. Bẹ́ẹ̀ni. Ni mo tajú kan pé obìnrin yìí ń yọ fóònù bákàbákà. Èmi ni mo lọ challenge ẹ pé ṣé ẹ̀ ń kámẹ́rà ni Ọlọ́run kámẹ́rà o. But ẹ mọ̀ ẹni tó bá mọ tẹ́pẹ̀ ní ilmu nafs. Allahu Akbar náà. Ilmu nafs. Tó bá ti rí yàn. Pẹ̀lú hàlù ẹ̀ yóò ti mọ̀ pé ó láfurasí. Allahu Akbar. Mo kàn gba fóònù lọ́wọ́ ẹ̀ mo ní jẹ́ wo fóònù. Mo kàn wọnú fóònù yẹn ni mo bá píktọ̀ bàbá fídíò oríṣiríṣi. La ilaha illallah. Mo fẹ́ gbá létí Professor Hamza ni wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo wá ṣàlàyé wọn pé ẹ wo náà ìwọ obìnrin yìí. La ilaha illallah. Ó ní ara ẹnìkan kan ọ̀rọ̀ wo oníkan ẹnìkan ọ̀rọ̀ wo ẹ mọ̀ àmì tá a wà bí wọ́n pé inú wa ọ̀dọ̀ tá a fi ń lọ àti àwọn náà kí nǹkan mi tún máa ṣẹlẹ̀ àlàáfíà àwọn bí wọ́n ṣe máa gbé wọn lọ. Wọ́n ló ṣe kókó. Mo kàn fọmáàtì gbogbo fóònù wọn yẹn. Wow, that's good. Mashallah. Fọmáàtì everything. Mashallah. Mashallah. Allahu Akbar. Ní Professor Hamza ni
kí n filẹ̀ jẹ́ kó máa lọ. Ọlọ́run tí ò jẹ́ kó rí àníyàn rẹ̀. Ọlọ́run tí ò fẹ́ kó rí ṣe náà lẹ́ fi rí nìyẹn. Alhamdulillah. Alhamdulillah. Àwọn míì tí mo lè dárúkọ láti pé nínú àwọn tó pe àwọn ọlọ́mọ kí o ṣe ká dá tó wá sí hospital yẹn gbogbo nígbà gbogbo àmúgbẹ́ tá a kan jòkó kódà ẹlòmíì lè máa jẹun láti àárọ̀ títí di alẹ́ láti pé omi nínú ọ̀rùn lájòkó ìmí wà nínú àwọn ìlú yẹn pé wọ́n ń jẹ ẹ̀kọ́ àtàkàrà pẹ̀lú àwàdà pẹ̀lú ẹ̀fẹ̀. La ilaha illallah. àwọn eléyìí wọ́n kọ́ orúkọ bọ́ láṣẹ àwọn eléyìí ní tó ṣẹlẹ̀ yìí inú wọn ń dùn ní. Allahu akbar. ṣùgbọ́n Ọlọ́run ju ẹ̀dá lọ. Alhamdulillah. Ọlọ́run ṣe fún mi. Wallahi. Alhamdulillah. Alhamdulillah. Paralyze táwọn expect pé ó paralyze yẹn lọ́lọ́run jẹ́ kó hà kọ́kọ́. Wallahi. Wallahi. wọ́n ti mọ̀ yín pé tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ yóò gba ọpọlọ ẹ̀ yóò gba ahọ́n ẹ̀ kò ní lè sọ̀rọ̀ wá sí ìtò kejì. Ó ṣe Ọlọ́run. Ó ṣe Ọlọ́run. Lọ́pọ̀lọpọ̀ wọn fi máa rí pé ìgbìyànjú táwọn lérò kódà ká má ṣàṣàṣì o ká má ṣe kankan o àmọ́ èrò wọn láwọn ò múṣẹ yẹn. Alhamdulillah. 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 láàfin máa dúpẹ́ pé Ọlọ́run tún ṣèṣe ọ̀rọ̀ kò jù báyìí lọ. Alhamdulillah. Alhamdulillah. Kọ́lọ́kọ́ bá kùnrin kọ́lọ́ba ṣàlékún àlàáfíà fún àti gbogbo àwọn olólùfẹ́ káàkiri àdúrà ló gbà ó. Wallahi àdúrà ló gbà ogun kẹ. Àdúrà ló gbà àwọn tó já sí pé wọn ẹlòmíì ò mọ bàbá rí. tó lè fẹ́ wọn. tó já sí pé nínú ọkàn wọn ó ń ṣe àdúrà yẹn pé Ọlọ́run mi ò fẹ́ kí nǹkan ṣe bàbá yìí mo fẹ́ ká dùn mo fẹ́ Ọlọ́run láǹfààní tí bàbá yìí ṣe fàyè àdúrà tó gbà nìyẹn o. Ọlọ́run ti fẹ́ da ṣẹṣẹ́ ká dábò rí. bẹ́ẹ̀ni àwọn èèyàn tí ẹni tó bá jẹ́ tiẹ̀ náà ni Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ṣa àwọn àṣàyàn kan nínú àwọn ọmọ kéwú tó ń dúró ti bàbá Mọ̀dọ́rù Markaz lára àwọn náà ni àfáà wa Yẹ́sà Lónákà ìwà kò sí ní tí àfáà yóò lè ṣe nítorí Mọ̀dọ́rù Markaz ní ti dáadáa. Alhamdulillah. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Alhamdulillah. Ọlọ́run máa fọ ní ṣe. Allahumma amin. Sallallahu alaihi wasallam. Ẹ kú iṣẹ́ takuntakun. Alhamdulillah. Ọlọ́run wọlá ìgbìyànjú Mọ̀lánà Sheikh Adam. Rahimahullah Ní ta'ala. àwọn kan tí wọ́n ń gbìyànjú láti dàrú. Wallahi. Láti dàrú. Wallahi. Èèyàn ò ní máa ṣe nǹkan báyìí. Ọ̀tá yẹn pọ̀ gan. Wallahi làdé. Èyí ṣe èyí bá ń sọ yìí jísù kan nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn. Allahu akbar. Because ní tó ṣẹlẹ̀ yẹn wọ́n fẹ́ kí ẹ̀sìn ọ̀tá babalágídí wọ́n fẹ́ kó yọ káàkiri ayé rẹ̀. Subhanallah. Àmọ́ Ọlọ́run ó pọ́n wọn lé gan. Alhamdulillah. Ó jẹ́ pé ó fi hàn wọ́n pé Ọlọ́run gan làwọn gan. Because ìjọ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ yẹn tó ń fara ara wọn. Bẹ́ẹ̀ni. Àwọn ọ̀tá wọn rí ìṣẹ̀lẹ̀ ìjọ yẹn wọn rí gbé. So wọ́n ṣà ń wá nǹkan kan. Because ìjọ tí wọ́n lọ sí Àbújá nǹkan kan ṣẹlẹ̀. Because wọ́n penetrate káàkiri Ọlọ́run ló ní kí wọ́n kúrò l'Àbújá gẹ́gẹ́ bí àwọn àwọn àbísọ́mọ́ mi ṣe sọ yẹn. Ọlọ́run ló ní kí wọ́n kúrò ńlọrin. Ọlọ́run ló ní kí wọ́n kúrò kán gbé wọn kúrò ńlọrin lọ Àbújá. Allahu akbar. Kò bá ìṣẹ̀lẹ̀ yẹn kò bá worst. Nígbà táwọn aṣọ ìbátan wọnú pléènì làlàáfíà yẹn dé. Ìgbà tó fẹ́ wọ plane báyìí wọ́n ló fẹ́ dìde rè fúnra wọn gan. Bẹ́ẹ̀ni. Allahu akbar. Àhámù àti àbọ̀mù àdá ọ̀tá. Ní ọ̀tá tó tóbi jù wọ́n pọ̀ nù lọ́rin ẹ̀yẹ. Subhanallah. Wọ́n pọ̀ nù lọ́rin ẹ̀yẹ. Because níjọ́ tí wọ́n gbé wọn lọ sí airport lọ́rin kankan ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ilé ìṣojú èmi ìjọba ní bá rí wọ́n ń jẹ́rọ ni mo pa wala'natullahi 'ala al-kadhibin. Professor Hafiza lè jẹ́rìí sí.
Professor Hamza wọ́n lè jẹ́rìí sí bí wọ́n ṣe ń gbé bàbá bọ̀ ó dá àwọn PA wọn àmọ́ kankan wọ́n ti àwọn kan ní ọmọ ẹgbẹ́ jẹ́ o àmọ́ àwọn kan nínú àwọn ọ̀tá yẹn wọ́n ti fún ìkan nínú àwọn nọ́ọ̀sì yẹn lówó kí wọ́n máa ya fídíò bàbá. Bẹ́ẹ̀ ni bọ́n ṣe ń tí mo ń sọ yìí bẹ́ẹ̀ bọ́n ṣe ń gbé wọn bẹ́ẹ̀ wọ́n ń yà wọ́n bọ́n ṣe bí wọ́n ṣe sórí bẹ́ẹ̀dì tí wọ́n gbé wọn sí. sórí stretchers ẹ. nínú ambulance. bẹ́ẹ̀ nínú ambulance. kí ni wọ́n fi yẹn ṣe. ẹni yẹn bá ṣe báwọn kan náà ni wọ́n rán pé ìyá fún wa kán lè máa gbé káàkiri social media. ok. àwọn kan lè àwọn ọ̀tá kan lè. láìláìlá. àmọ́ ọlọ́run èmi ò sínú mọ́tò yẹn o ṣùgbọ́n náà tó fẹ́ tú náà àṣírí ẹ̀. bẹ́ẹ̀ni. ni mo tajú kan pé obìnrin yìí ń yọ fóònù bákàbákà. èmi ni mo lọ challenge ẹ pé ṣé ẹ ń kámẹ́rà ni ọlọ́run kámẹ́rà o. but ẹ mọ̀ ẹni tó bá mọ tẹ́pẹ̀ ní ilmu nafs. Allahu akbar náà. ilmu nafs. bẹ́ẹ̀ni. tó bá ti rí yàn. bẹ́ẹ̀ni. pẹ̀lú hàlù ẹ̀ yóò ti mọ̀ pé ó láfurasí. Allahu akbar. mo kàn gba fóònù lọ́wọ́ ẹ̀ mo ní jẹ́ wo fóònù. mo kàn wọnú fóònù yẹn ni mo bá píktọ̀ bàbá fídíò oríṣiríṣi. La ilaha illallah. mo fẹ́ gbá létí Professor Hamza ni wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo wá ṣàlàyé wọn pé ẹ wo náà ìwọ obìnrin yìí. La ilaha illallah. ó ní ara ẹnìkan kan ọ̀rẹ́ wọn kìnnìkan ẹnìkan ọ̀rẹ́ wọn ẹ mọ̀ àmì tá a wà jẹ́ pé inú wa ò dùn tá a fi ń lọ àti àwọn náà kí nǹkan mi tún máa ṣẹlẹ̀ àlàáfíà àwọn bí wọ́n ṣe máa gbé wọn lọ ṣe kókó. mo kàn fọmáàtì gbogbo fóònù wọn báyìí. Wow, that's good. Mashallah. Format everything. Mashallah. Mashallah. Allahu akbar. Ní Professor Hamza ni kí n filẹ̀ ìjẹun máa lọ. Ọlọ́run tí ò jẹ́ kó rí àríyá. Ọlọ́run tí ò fẹ́ kó rí ṣe náà lẹ́fi rí nìyẹn. Alhamdulillah. Alhamdulillah. Àwọn míì nínú ilé dárúkọ láti pé nínú àwọn tó pe àwọn ọlọ́mọ kí o ṣe ká dá. Tó wá sí hospital yẹn. Gbogbo nígbà gbogbo àmì kan jòkó. Kódà ẹlòmíì lè máa jẹun láti àárọ̀ títí di alẹ́ láti pé omi nínú ọ̀run lájòkó. Ìmí wà nínú àwọn ìlú yẹn pé wọ́n ń jẹ ẹ̀kọ́ àtàkàrà pẹ̀lú àwàdà pẹ̀lú ẹ̀fẹ̀. La ilaha illallah. Àwọn eléyìí wọ́n kọ́ orúkọ bọ́lá ṣe àwọn eléyìí ní tó ń ṣẹlẹ̀ yìí inú wọn ń dùn ni. Allahu akbar. ṣùgbọ́n ọlọ́run ju ẹ̀dá lọ. Alhamdulillah. Wallahi alhamdulillah alhamdulillah. Paralyze táwọn expect pé ó paralyze yẹn lọ́lọ́run ò jẹ́ kó hà kọ́kọ́. Wallahi wallahi. wọ́n ti mọ̀ yín pé tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ yóò gba ọpọlọ ẹ̀ yóò gba ahọ́n ẹ̀ kò ní lè sọ̀rọ̀ wá sí i tó kejì. ó ṣe ọlọ́run. lọ́pọ̀lọpọ̀ wọn fi máa rí pé ìgbìyànjú táwọn lérò kódà ká má ṣàṣàṣì o ká má ṣe kankan àmọ́ èrò wọn wọn làwọn ò múṣẹ yẹn. Alhamdulillah. Ilé láàfin máa dúpẹ́ pé ọlọ́run tún ṣe ìṣẹ̀wọ̀n kò jù báyìí. Alhamdulillah. Kọ́lọ́kọ́ba kò yí kọ́lọ́ba ṣàlékún àlàáfíà fún àti gbogbo àwọn olólùfẹ́ káàkiri. Àdúrà ló gbà o. Wàláhì àdúrà ló gbà. Ogun kẹ. Àdúrà ló gbà. Àdúrà àwọn tó já sí pé wọn ẹlòmíì ò mọ bàbá rí. Tó lè fẹ́ wọn. Tó já sí pé nínú ọkàn wọn ó ń ṣe àdúrà yẹn pé. Ọlọ́run mi ò fẹ́ kí nǹkan ṣe bàbá yìí mo fẹ́ ká dùn mo fẹ́ ọlọ́run láǹfààní tí bàbá yìí ṣe fàyè àdúrà tó gbà nìyẹn o. Ọlọ́run ti fẹ́ da ṣe ká dáàbò rí. Bẹ́ẹ̀ni àwọn èèyàn tí ẹni tó bá jẹ́ tiẹ̀ náà ni ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ṣa àwọn àṣàyàn kan nínú àwọn ọmọ kéwú tó ń dúró ti bàbá Mudir Markaz lára àwọn náà ni àfáà wa Yẹ́sà Lónákàyíwá. Kò sí ní tí àfáà yóò lè ṣe nítorí Mudir Markaz ní ti dáadáa. Alhamdulillah.